adúpẹ́ fún àǹfààní ọ̀tun tí a tún ní wákàtí yìí láti tún farahàn lórí rédíò program wa ọlọ́run olórí ọ̀fẹ́ tí ó pọ̀ ní àánú àti agbára yóò forí ọ̀fẹ́ rẹ̀ bá wa ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwé òwe orí 18 ẹsẹ̀ mẹ́wàá ọ̀rọ̀ tó lágbára yẹn náà là ń gbé yẹ̀wò àtúkù sórí ẹ̀. Lónìí à ń wo ààbò orúkọ Olúwa nínú àwọn olódodo àbí àwọn olódodo nínú ààbò nínú orúkọ Olúwa. Ààbò orúkọ Olúwa nínú ayé àwọn olódodo. Orúkọ Olúwa ní ààbò torí pé ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo. Kí wá ní ààbò àwọn olódodo yẹn nínú orúkọ Olúwa? Bí a bá rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí àwọn ọmọ Ísírẹ́lì ń dojúkọ nígbà yẹn tí wọ́n fi gbalẹ̀ láti inú àwọn aginjù, ọba Hógì, ọba Ṣíbù, oríṣiríṣi àwọn ọba wọ̀nyẹn, ọba Hógì, ọba Básánì, gbogbo àwọn mẹ́sì gbalẹ̀ tí wọ́n ṣe pa àwọn ọba pa àwọn èèyàn. Nígbà tó dé Jẹ́ríkò àti Háì àti Gíbíónì, gbogbo àwọn ogun wọ̀nyẹn tó fi dórí Dáfídì tó fi di òní, ìjà yẹn ó tí wọ́n dojúkọ nígbà yẹn ó papọ̀ mọ́ tí wọ́n là kọjá nígbà náà àti rírí wọn. Ṣé wọ́n pé lónìí bí ogun ti jẹ́ pé nǹkan tí ó jẹ́ nǹkan pàtó fún wọn, tí ó jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ ṣe ni tí wọ́n fẹ́ gbáyé nígbà yẹn, bẹ́ẹ̀ náà lógun wà lónìí gbọ́ yàtọ̀ tó síra wọn. Ogun tí wọ́n gbà yẹn ogun ọgbọ́n, ogun àdá, ogun bọ́ǹbù, ogun ọkọ̀, ogun ọfà, ogun àdá, ogun dà òun ni. Gẹ́gẹ́ bí Kọ́ríńtì kejì ti sọ fún wa orí mẹ́wàá láti ẹsẹ̀ mẹ́ta. Kọ́ríńtì kejì orí mẹ́wàá láti ẹsẹ̀ mẹ́ta. Gbé àtẹ̀wá náà ara àjagun pàtàrà òun já wa lágbánu Olúwa láti ogun ẹ̀pàlẹ̀. Àwọn ara la wà ṣùgbọ́n àjagun pàtàrà kì í ṣe ogun ìjà àdákọ́lá wa kìló ní àbí ìbọn àbí bọ́ǹbù. Bá tiẹ̀ ní kí gbogbo ọmọ ara gan sí gbogbo ọmọ Ọlọ́run ló lè ní bọ́ǹbù lọ nínú ilé rẹ̀. Àwọn ìbọn tó ṣe é jà gan gbogbo Ọlọ́run kọ́ ló lè rà. Kì í ṣe gbogbo àwọn Ọlọ́run gan gba ikọ́ ló lè rà. Bẹ́ẹ̀ bá kábọ̀ mọ́yàn lọ lónìí yìí bí ọba gba láńsẹ̀sì ẹ̀ yóò tó gba láńsẹ̀sì ẹ̀ náà sí kò ní nítumọ̀. So ẹ rí pé ogun sì wà bó ti wà láyé tí wọ́n yẹn. Ogun tòní ó tún wá kọjá ogun tara nìkan, ó tún wọnú tẹ̀mẹ́ lọ. Tẹ̀mẹ́ wá pọ̀ ju tara lọ lónìí. Àwọn sójà ìlú nìkan la rìsẹ́ẹ̀fù ogun tòní fún kí wọ́n tàbọn ká máa ju bọ́ǹbù. Kì í ṣe fún gbogbo èèyàn. Tó bá lọ́wọ́ èèyàn ní ìsìn ọ̀daràn wọn ó pè. Tá a bá rí ìbọn, a rí bọ́ǹbù, a rí ọfà lọ́wọ́ èèyàn lónìí. Tó bá yẹ tí èèyàn fi ń pẹ́ lábúlé. So gbogbo àwọn nǹkan tá a dojú kọ lónìí ìgbà tá a bá sọ pé olódodo sáwọ táwọn wo olódodo, àwọn tó ní ìbádúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run. Ẹ bá wo ohun tí ìwé Genesis orí 15 sọ ẹsẹ̀ 6. Ó ní Abraham gbọ́ Ọlọ́run gbọ́, a sì kà sí fún bí òdodo. Ìwé Gálátíà orí 4 ẹsẹ̀ 6 sọ. Ìwé Jacob orí 2 ẹsẹ̀ 13. James 2:23, Galatia chapter 3 verse 6, àtàwọn Róòmù orí 4 yẹn àti Genesis chapter 15 verse 6. Abraham gbọ́ Ọlọ́run gbọ́. Wọ́n tún títí tó fi dénú májẹ̀mú titun náà tó ń tẹnumọ́ ọ̀rọ̀ yẹn. Olódodo yóò yẹ nípa àgbàgbọ́. Ìwé Ábákúkù sọ bẹ́ẹ̀. Olódodo yóò yẹ nípa àgbàgbọ́. Róòmù sọ bẹ́ẹ̀. Olódodo yóò yẹ nípa àgbàgbọ́. Galatia sọ bẹ́ẹ̀. Olódodo yóò yẹ nípa àgbàgbọ́. Hébérù sọ bẹ́ẹ̀. Olódodo yóò yẹ nípa àgbàgbọ́. Olódodo yóò yẹ nípa àgbàgbọ́. Nípa ìgbàgbọ́ lolódodo. Àwọn tó gba Ọlọ́run gbọ́ ní tòótọ́ tí ìsábùlà ń bẹ, àwọn la pè ní olódodo tí wọ́n ti dúró pẹ̀lú Ọlọ́run. Ìyẹn ni pé bọ́lọ́run bá pàṣẹ kankan táwa náà rí bẹ́ẹ̀. Jésù Kristi lọ́nà òtítọ́ àti ìyè. Gbígbà yẹn gbọ́ lásán gangan ó ti jẹ́ ẹ̀tọ́ fún wa láti jẹ́ olódodo. Torí Abraham ò tí ì ṣe kó ti pa ọmọ rẹ̀ o, kò tí ì fa ọmọ rẹ̀ rúbọ kó tó pé Ọlọ́run kà sí fún olódodo. Ìyẹn ni pé kì í ṣe iṣẹ́ ló ṣáájú. Lẹ́yìn ìgbà tá a bá gbàgbọ́ nínú Ọlọ́run tán ló béèrè iṣẹ́ lọ́wọ́ wa. Abraham lẹ́yìn ìgbà tó gbọ́ Ọlọ́run gbọ́ tán la dán ìgbàgbọ́ rẹ̀ wò. So kó tó ọ̀pọ̀lọpọ̀ gbèsè mú lónìí àwọn dárúkọ ọjọ́ tán lọ, àwọn dàpọ̀ orúkọ pẹ́ẹ́nà sí Ọlọ́run làwọn. Ṣùgbọ́n tẹ́ bá wo iṣẹ́ àti ṣe wọn sí nínú Ọlọ́run rárá. Wọn àgbà Ọlọ́run gbọ́ rárá. So kó tó di pé a bẹ̀rẹ̀ sí gbé ìrè káàkiri àgbáyé, a bẹ̀rẹ̀ sí ṣe lé, a bẹ̀rẹ̀ kọ́ ṣọ́ọ̀ṣì, kọ́ mọ́sálásí fún Ọlọ́run. A gbọ́dọ̀ kọ́kọ́ rí pé a gba Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Ilẹ̀ mímọ́ dáa ṣùgbọ́n ilẹ̀ mímọ́ kọ́ ló ṣáájú.
ilẹ̀ àmímọ́ òǹkọ́ lọ ṣáájú ìgbàgbọ́ wa nínú Kristi ní tó ṣáájú àwọn tí lọ́lẹ̀ mọ́ àwọn èèyàn Ọlọ́run nìyẹn no kò ń bẹ́ẹ̀ ìgbàgbọ́ wa pẹ̀lú Ọlọ́run ìwé Róòmù sì sọ fún wa orí 4 ẹsẹ̀ 22 Romans chapter 4 verse 22 ó ní nítorí náà a kà á sí fún bí òdodo Romans 4:22 tábà wo Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ 30 ó ní àwa la wà nínú Kristi tó ti fi ṣe ọgbọ́n fún wa òdodo ìràpadà àti ìsọdi mímọ́ wa so yẹ ni pé ìgbàgbọ́ wa nínú Kristi ló sọ wá di olódodo ìgbàgbọ́ wa nínú orúkọ rẹ̀ ló sọ wá di àwọn olódodo àwọn tó nígbàgbọ́ nínú orúkọ rẹ̀ torí láìsí ìgbàgbọ́ kò ṣeéṣe láti wà lè wọ Ọlọ́run àwọn tí ò nígbàgbọ́ nínú orúkọ Jésù yẹn wọn lè jẹ́ olódodo torí àgbékalẹ̀ Ọlọ́run nìyẹn àgbékalẹ̀ Ọlọ́run ló sọ wá di olódodo tá a bá ti gbàgbékalẹ̀ rẹ̀ gbọ́ tó ní ọ̀nà ní tó ní lẹ́kùn ní tó lè rí sí ọ̀nà tá a sì dúró lórí rẹ̀ àti olódodo kí wọ́n á lọ gbọ́n tó yẹ kí a múlò báyìí níṣẹ́ àwọn kan ń sáré wá Ọlọ́run gbà tógun bá dé àti kúkú dúró nù rẹ̀ kógun bá wà nù rẹ̀ mo ka kankan nù wé Kólósè orí 2 Kólósè orí 3 Colossians 3:3 Colossians 3:3 ó ní ẹ ti kú a ti fi yeye pamọ́ sínú Kristi nínú Ọlọ́run yẹ pé kúlẹ̀ dà kúkú gbénu rẹ̀ yẹn kógun wa bá wa ń bẹ̀ ó ní láti kú a ti fi yeye wa pamọ́ sínú Kristi nínú Ọlọ́run Kristi wà nínú Ọlọ́run àwa nínú Kristi ìyẹn ni pé tó fẹ́ mú ọ ìyẹn ni pé ọkọ̀ pa Kristi àwa pa Ọlọ́run ìwọ tó mú ọ gangan jáde tó sì possible ọgbọ́n wa mọ̀lẹ́lẹ́ yìí kẹsì pé ọ̀pọ̀lọpọ̀ ní sígbà tí wàhálà bá dé tí wọ́n bá dojúkọ oríṣiríṣi bóyá ọjà wọn ni àṣẹ wọn ni bóyá àlàáfíà wọn ni ìgbà náà bẹ̀rẹ̀ sí máa wọ́lọ̀ kàtàkàtà Ọlọ́run ṣe wá ń gbà yẹn sáwẹ̀ tó wà mọ́ ọlá tẹ́lẹ̀ náà mọ̀ pé ọmọ gbàǹgbà yẹn tí ó rọrùn fífúnni tí ọmọ ọlá tẹ́lẹ̀ ó pè kọ́ ọmọ fífúnni gbà yẹn tí ó rọrùn èso tí ó rọrùn gbà náà sí ní ọ̀rọ̀rùn náà ló wà pé kọ́ ọmọ sí ń gbà yẹn àṣepọn mílẹ̀ dò ń gbẹ ká máa gbénu Kristi ọgbọ́n wa nìyẹn o àwa gbọ́dọ̀ kíyèsí ara lórí àwọn ààbò tí ò nírètí ìwé Lúùkù orí 12:15 Luke 12:15 ó ní ẹ máa kíyèsí ara nítorí ojú kòkòrò torí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ èèyàn kò dúró nínú gbogbo ohun tó ní wọn dà fi sọ pọ̀lọpọ̀ fi ṣàbò nìyẹn o owó ọmọ ìyàwó ọkọ iṣẹ́ físà Amẹ́ríkà físà Yúróòpù físà China wọ́n mọ àwọn ìjọba orílẹ̀-èdè wọ́n tẹ̀ fi ṣàbò nìyẹn pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ṣe nǹkan jàmbá bá àṣírí wọn tú bóòlù fẹ́ túlẹ̀ ilẹ̀ àwọn ọlọ́dọ̀ bàbá ní àti tọ́ túlẹ̀ nígbà wọn lọ́dọ̀ bàbá ti kú àwọn tí wọ́n sọ̀gùn fún wọn ti kú ẹni tó fagiliti ẹni tó fi agiliti sọ̀gùn bagiliti ọba kú tó fa awọ rẹ̀ sóńdè àbáwọ ẹ̀kan ni tó fi sóńdè tí ẹ̀kan ọba kú sólè rí òǹdè ṣe tó bẹ́ẹ̀ ni ìrètí wa o Kristi ìrètí wa o ká má fi ìrètí wa sínú nǹkan ààbò èké tí èyí gbélé gbé yín pè yín ọgbà lọ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ dákun ìpàdé ní wákàtí mi àlàáfíà olùwàkùnrin àfẹsí fún yín Jésù làwà àmín.